Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn ọlọ́run aláàánú wa aláàbò wa agbóyinga ṣe yín lọ́ba fún àánú tí a rí gbà láti rí ọjọ́ àbámẹ́ta èyí tí ó kẹ́yìn nínú oṣù kọkànlá. ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu ṣùgbọ́n àánú yín gbé wa ró. àánú yín mú wa wà láyé, mú wa wà láàyè, ó mú wa wà láàyè tí ó dára. gbogbo ìyẹn alá ní fún orúkọ mímọ́ yín o, àmọ́ lóore a sọ pé ẹ ṣé o. ọ̀rọ̀ náà tí a ò gbéyàwó lénìí tó bá ń gbé tí ọ̀tún wa wọlé, ẹ má ṣe jẹ́ kó gba tòtì jáde o. ẹ jẹ́ ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, ẹni ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé àwọn ìsọtẹ́lẹ̀ apá kìíní, àwọn ìsọtẹ́lẹ̀ apá kìíní. Àwọn àkọ́sórí wa nínú ìwé Ìsíkẹ́ẹ̀lì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrin. Ìwé Ìsíkẹ́ẹ̀lì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrin. Nítorí náà sọ fún wọn kí o wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí o, olúkúlùkù ọkùnrin ilé Ísírẹ́lì tí ó gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀, tí ó sì fi ohun ìdìgbòlù àìṣedéédé rẹ̀ síwájú rẹ̀, tí ó sì wá sọ́dọ̀ wòlíì, èmi Olúwa yóò dá ẹni tí ó wá lóhùn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ òrìṣà rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Àìsáyà bákan náà orí ìkẹrìnlá ẹsẹ̀ kìíní dé ìkeje. Àwọn nǹkan nínú àwọn àgbààgbà Ísírẹ́lì wá sọ́dọ̀ mi, wọ́n sì jókòó níwájú mi. ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, àwọn ọkùnrin wọ̀nyí wọ́n ti gbé òrìṣà, wọ́n gbé òrìṣà wọn sí ọkàn wọn, wọ́n sì fi ohun ìdìgbòlù àìṣedéédé wọn síwájú wọn. èmi ò wá jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ mi rárá bí? Nítorí náà sọ fún wọn kí o wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí, olúkúlùkù ọkùnrin ilé Ísírẹ́lì tí ó gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀, tí ó sì wí fún ohun ìdìgbòlù àìṣedéédé rẹ̀ síwájú rẹ̀, tí ó sì wá sọ́dọ̀ wòlíì, èmi Olúwa yóò dá ẹni tí ó wá lóhùn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ òrìṣà rẹ̀, kí èmi bá lè mú ilé Ísírẹ́lì ní ọkàn ara wọn, nítorí gbogbo wọn di àjèjì sí mi nípasẹ̀ òrìṣà wọn. Nítorí náà wí fún ilé Ísírẹ́lì pé báyìí ni Olúwa Ọlọ́run wí o, ẹ ronúpìwàdà o, kí ẹ sì yí padà kúrò lọ́dọ̀ òrìṣà yín, kí ẹ sì yí ojú yín kúrò lọ́dọ̀ ohun èérí yín. Nítorí olúkúlùkù nínú ilé Ísírẹ́lì tàbí nínú àlejò tí ó ṣe àtìpó ní Ísírẹ́lì, tí ó ya ara rẹ̀ kúrò lọ́dọ̀ mi, tí ó sì gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀, tí ó sì fi ohun ìdìgbòlù àìṣedéédé rẹ̀ síwájú rẹ̀, tí ó sì tọ̀ wòlíì kan wá láti béèrè lọ́wọ́ rẹ̀ ní ti èmi Olúwa yóò dá a lóhùn tìkálára mi. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa. Àwọn àsọtẹ́lẹ̀ máa ń wá láti orísun mẹ́ta pàtàkì: èṣù, ẹ̀mí ènìyàn, ẹ̀mí mímọ́. Lónìí màá wá jíròrò lórí àwọn àsọtẹ́lẹ̀ tó wá láti inú ẹ̀mí ènìyàn. Nígbà tí ìsọtẹ́lẹ̀ bá wá láti inú ẹ̀mí ènìyàn, wọn yóò sọ àwọn nǹkan tí wọ́n rò pé yóò ṣẹlẹ̀, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà wọn kò ní ṣẹlẹ̀ o. Ní ọ̀pọ̀ ìgbà orí ènìyàn lè wú o, kí ó sì ronú ní àkókò yẹn, kí ó ronú pé òun ti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀wẹ̀, ó lè jẹ́ pé ẹni náà gbọ́ láti inú ẹ̀mí ènìyàn rẹ̀. ìdí nìyí tí o fi gbọ́dọ̀ fi ìmọ̀sílára rẹ sí abẹ́ àbójútó nígbàkúgbà tí o bá fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, kí o má bàa gbọ́ láti inú ẹ̀mí ènìyàn rẹ o, kí o wá rò wípé o ti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí o bá ń retí láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run tí ọkàn rẹ sì wà lórí èsì nǹkan pàtó tí o fẹ́, ó ṣeé ṣe kí o gbọ́ ìdánilójú èsì láti inú ẹ̀mí ènìyàn rẹ, kí o sì rò wípé Ọlọ́run ló ń sọ̀rọ̀. Nígbà tí mo kéré díẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́, tí àwọn àmì sì wà wípé màá máa rìnrìn àjò léraléra fún àwọn iṣẹ́ ìránṣẹ́, ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú kan fún mi ní àwọn ohun èlò ìṣúra kan tó dára. Inú mi dùn o sí ètò tí wọ́n fún mi náà. Mo sì sọ tẹ́lẹ̀ pé ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú náà yóò gbèrú, wọn kì yóò sì rí àjálù kankan. Láìpẹ́ lẹ́yìn ìkéde mi, ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú náà ní àjálù ọkọ̀ òfurufú tó já. Mi ò bá ti gbàdúrà fún wọn lásán,
tàbí kí n súre fún wọn nìkan. Dípò bẹ́ẹ̀, ńṣe ni mo lọ sọ tẹ́lẹ̀ látàrí ìmọ̀sílára mi. Tí o kò bá jọ̀wọ́ ìmọ̀sílára rẹ kí o sì gba Ọlọ́run láàyè láti wádìí ọkàn rẹ ní tòótọ́, ìwọ yóò gbọ́ àwọn òrìṣà ọkàn rẹ tí ó ń fún ọ ní àṣẹ láti tẹ̀síwájú nígbà tí o bá tọ Ọlọ́run wá fún ìtọ́ni rẹ. Tí o bá tọ Ọlọ́run wá fún ìtọ́ni rẹ nínú àdúrà rẹ, fún àpẹẹrẹ tí ọmọbìnrin kan tó bá béèrè lọ́wọ́ Ọlọ́run láti pèsè tó jẹ́ ẹni tó jẹ́ ìfẹ́ rẹ̀ nínú àwọn tí òun fẹ́ fi ṣe ọkọ, ó nílò láti kó ara rẹ̀ ní ìjánu nípa èyí tí ó wù ú jùlọ lọ́kàn rẹ̀, kí ó sì fún Ọlọ́run ní gbogbo ìṣàkóso nípa ọ̀rọ̀ náà. Tí ó bá fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ ní tòótọ́ o, tí ó bá bi Ọlọ́run nípa ìfẹ́ rẹ̀, ṣùgbọ́n tí ó rí pé ọkàn òun wà lórí èyí tí òun fẹ́ràn jù ní àkókò àdúrà rẹ̀, kí ó wá ẹnìkan tí kò mọ̀ rí láti gbàdúrà pẹ̀lú rẹ̀, nítorí ó lè gbọ́ láti inú ẹ̀mí rẹ̀ tó ń sọ fún un pé kí ó tẹ̀síwájú pẹ̀lú èyí tí ó yàn láàyò. O gbọ́dọ̀ fẹ́ láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ní tòótọ́, nítorí ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ pé tí o bá tọ wòlíì wá pẹ̀lú òrìṣà ní ọkàn rẹ, Ọlọ́run yóò dá ọ lóhùn gẹ́gẹ́ bí àwọn òrìṣà náà tí ó wà ní ọkàn rẹ. Olùfẹ́, kọ́ ẹ̀mí ènìyàn rẹ kí o kọ̀ ọ́ láti jọ̀wọ́ fún Ọlọ́run pátápátá, torí pé nígbàkúgbà tí o bá nílò láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, kí ìmọ̀sílára rẹ má bàa dá sí ìtọ́ni ti Ọlọ́run. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ wádìí mi kí o sì mú gbogbo òrìṣà inú mi kúrò tí ó lè dènà mi láti gbọ́ ohùn rẹ dáadáa. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run wádìí mi fínífíní o, gbogbo àwọn òrìṣà kórìṣà tí ó lè wà nínú ọkàn mi tí kò ní jẹ́ kí n lè gbọ́ ohùn rẹ dáadáa. Olúwa jọ̀wọ́ mú kúrò o, kí o jẹ́ kí n súnmọ́ ọ sí. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.